Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Gọ́ọ̀mẹ̀ntì kan máa rò ó gbà, káwọn òṣìṣẹ́ primary school kan máa rò ó gbà, káwọn òṣìṣẹ́ health workers ní primary health council kan máa rò ó gbà, ẹni tí ò rò ó gbà ó máa ṣe riot gbogbo ẹ̀ dojúrú, ṣùgbọ́n ẹni tó dúró ti Ọlọ́run ìjogún òfin. Gómìnà wa ní àánú gbà lọ́wọ́ Ọlọ́run as we speak láì gba loan 1 naira from anywhere. Gómìnà nínú owó ẹ̀yọ́ kan tó ń sọ fún state gbogbo iṣẹ́ àkànṣe tí wọ́n dọ́wọ́lé wọ́n bá lọ wọ́n dẹ̀ ń parí ẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo owó òṣìṣẹ́ ní local government primary school everywhere wọ́n ń sanwó owó pensioners àti owó àwọn tó ń ṣẹ́fẹ̀yìntì wọ́n tún san gbogbo ẹ̀. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta ìgbà tó bí oṣù mẹ́rin márùn-ún wọ́n lọ gba owó ìfúnra wọn. Ṣé ẹ pé bó ṣe wúri láti ìjọba ẹni ní bẹ́ẹ̀ Nàìjíríà yìí wọ́n lọ àwọn òṣìfẹ́ ń jà gómìnà ní ẹ má jà. Bílẹ̀ bá sún títí ìyàmọ́ náà ni ẹ má jà. Gbogbo nǹkan tó ń ṣe torí ìbò tá a fẹ́ dìde ọjọ́ sátọ̀dé náà tá a bá ti dìbò yìí tán ìbò kóbi lọ kó àrùn lọ ìbò tá a fẹ́ dìde ọjọ́ sátọ̀dé yìí. Tó bá níjọ́ Mọ́ndé ẹnìkan wọ́n jẹ́ dẹ́kásù mọ́ níjọ́ Mọ́ndé. Tí o mọ abẹ́ mi dá lójú sá lórúkọ gómìnà wa ẹ̀yin bàbá wa ẹ ti ṣètò ẹ fẹ́ ṣe jù ẹ fìfẹ́ hàn pé ọmọ yín ni gómìnà ẹ dúró tì í nígbà tó dáa àti nígbà tí ṣòro wà. Allocation yín 5% bá sọ fún gbogbo àwọn ọba ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá 5% kò ní dín 1 naira. 5% of the normal allocation will be coming directly to the national council for Ọ̀ṣun state. Ìgbádùn yín òun ni àdúrà fún wàsà. Bàbá dẹ̀ ní àdúrà nígbà agbára ìgbà. Ọ̀rọ̀ Adémọ́lá Adélékè ọ̀rọ̀ kádàrá ni. Tọ́gbọ́n bá gbé ogún tí mọ̀nà bá gbé ọgbọ̀n yóò mọ tẹ̀lé kádàrá láyé ni. Tí ọba ní làákàyè tó bá wọ ọ̀rọ̀ ọmọkùnrin tó jókòó yìí ó yẹ kó gbà fọlọ́. Tí ọba kọ̀ tí ọba gbà fọlọ́ ìgbàkúgbà ló gbà o. Bàbá ẹ bá ní sọ fún àwọn ọba pé kàn fi ọkọ̀ wọn balẹ̀ lẹ́yìn sátidé tí owó wa bá padà sọ́wọ́ owó àwọn tó ti lókun dáadáa gbogbo ẹ̀tọ́ yìí níye tó yẹ kó jẹ́ tí ni yóò fi máa dùn tẹ́yìn ló fi máa náwó dáadáa níbi tí Ọlọ́run jogún yín sí pátá gbogbo ẹ̀ ní gómìnà wa ó ṣe pátápátá láì ní kankan. Òbí òbórí adé o àbáyọ ẹjọ níjọ́ Sunday bàbá abẹ́ kí lù ọ̀sọ́ níbí ní ọjọ́ Sunday kí lù ọ̀sọ́ bí kí lù ọ̀sọ́ bí ìfẹ́ kí wọ́n lọ lẹ́ni bọ̀ wáyé lọ́sọ̀ọ́ àbí àbáwá sòkò Professor Wálé Ọládìpọ̀ ìníwẹ̀ sòkò ìtàn ẹ máa ṣàdúrà fún ọ ẹ lò gbà o mo kí ọ kábíyèsí mo kí gómìnà ẹ wá máa bọ̀ báyìí ẹ wá máa sọ yín kú lọ. I love you so much, Mokisa. Mo fi kábíyèsí mo fi kí gbogbo àwọn orí adé tó wà ní. Mo kí ọba Olúfẹ́ àti bàbá mi lọ́wọ́ àti gbogbo ẹ̀yin ìyá mi o. Ṣé pọ̀míṣẹ́ ìdíjẹ́ ń jábọ́? Àtẹ̀yìn bàbá mi mo kí yín o. Happy youth! Happy youth!
bá ṣe mélòó ni mo rò nínú oore tí bàbá ṣe. I can feel the spirit. What I'm seeing today, I can feel the spirit. If I the money has come to stay in Ife. Timba ti bọ̀ wá kí bàbá mi. Timba ti ojú ọ̀nà. Màá nítorí Ọlọ́run. Kò yẹ kí Ifẹ̀, great Ifẹ̀. Màmá àwọn òyìnbó wá láti Amẹ́ríkà. Wọ́n máa gbogbo ẹ̀yà máa wá dùn wọ́n. Wọ́n bí ìwọ Ọlọ́run fún ṣe. Gbogbo owó tó máa dẹ́sẹ̀ lé. Torí màmá mi gbé ara ń bá a dá owó ọjà. Abẹ́ ẹ̀nu sá fọ́ mi gbà. Òun wà náà rẹ̀. Òun wà náà rẹ̀. Kó tẹ́ dìbà before ká tó dìbò ní 2026 bámi tó dídò àwọn ọ̀tá. Wọ́n ní wọ́n fẹ́ kílẹ̀ Ifẹ̀ lílọ síwájú. Wọ́n ní Ọlọ́run gbàdúrà mi. Ojoojúmọ́ ni bàbá inspect bí inú mi ò ní dùn. But today I am so happy that Kábíyèsí himself will commission. Everybody say commission. Commission into a nice road. And the beautiful bridge and the beautiful lights. You know me today ni pé ntí mo tẹ̀ ti rí bí lẹ́ni kí bàbá kò gbàdúrà fún mi ní kó dẹ̀ máa lọ bẹ́ẹ̀. Ẹni kò máa lọ bẹ́ẹ̀. Thank you so much, I love you. Bàbá Kábíyèsí náà fẹ́ sọ̀rọ̀ Ọlọ́fin Àrólé Ọọ̀ni Adéyẹyè Babátúndé Àkàndé ẹni tó kú sí ẹ̀yà sọ pé Kábíyèsí ní. Ẹ ṣe mo kí yí o. Ẹ̀lẹ́ gbogbo fẹ́.
ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí oyún inú mo kí adániwáyé má gbàgbé ẹni ọba àná ọba òní ọba ọ̀la ọba títí ayé lọ kọrin kése ọba tó ṣàánú wa ló tún fẹ́ ní tí ojúmọ́ ti mọ́ wá ọlọ́run olódùmarè tó dúró tì wá di àkókò yìí àṣìbá olódùmarè o mo kí gbogbo orí adé ní gbogbo orí gbòòfẹ̀ pátápátá gbogbo aláwa ń bí àwọn kan wà ní ọ̀nà mẹ́rin yé orí ọ̀nà bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ mẹ́rin yé orí ọ̀nà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olódùmarè fún gómìnà wa. Mo fi gbogbo àwọn bàbá yìí mo fi kí gómìnà torí ọba lúfẹ̀ títí délẹ̀ látòrí lọ́wọ́ títí délẹ̀ mo fi gbogbo orí adé orígun méjèèje mo fi kí yín torí Ifẹ̀ federal constituency Ifẹ̀ àpapọ̀ náà ni mo pọ̀ jù sí lọ́ṣun gómìnà wa dẹ̀ ti sọ̀rọ̀ torí àdúrà ni mo fẹ́ ṣe fún wọn léni o mo dẹ̀ mọ̀ pé àdúrà wọn máa ń gbà lórí tẹ̀yìn bẹ́ẹ̀ ni àbẹ́ kan gómìnà ní ká má jà ipe àlàáfíà òun ló bá dé sẹ́nétọ̀ náà sọ sẹ́nétọ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe ó tún máa ń lérè ni èmi náà lágbára ọlọ́run nígbà tí màmá dáwọ́ nígbà ìwà máa lérè ni o orúkọ ló fẹ́ ọmọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pàápàá jùlọ ọmọ wa tí ò dojú tì wá ó ti ṣọdún mẹ́rin ọlọ́run á bá mi lọ́ra ẹ̀mí ẹ̀ lágbára ọlọ́run ṣe jù bẹ́ẹ̀ lọ lágbára ọlọ́run kò dojú tì wá mi ò gbọ́jà àwọn àti gómìnà rí ọmọ ọba tó jọmọ ọba lọ tó ń ṣiṣẹ́ ọmọ ọba Kọ́lá is okay. Is Kọ́lá okay? Kọ́lá is okay. Ẹ bá ń pàdé ọ̀fọ̀ ẹ bá ń pàdé ọ̀fọ̀. Mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn ògbónágbòǹgbò ní òṣèlú ló tún fẹ̀ táwọn náà ti wá fi hàn ní ìsìnkú ọmọ ọba làwọn ọmọ ọba tó tún jọ ọmọ ọba lọ àwọn máa ń fò lọ́sàn-án àwọn máa ń fò lóru àwọn ìyá ìlú máa ń gbé wọn bọ̀ wálé lọ́sàn-án wálé lóru ẹ bá mi pàtẹ́wọ́ fún sòwòtò tuntun. Pátápátá gbogbo àwọn kọmíṣánná mo kí yín torí àkókò ọ̀pọ̀lọpọ̀ tí ń dúró látàárọ̀ inú mi dẹ̀ dùn ẹ ti kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ Ògúnṣúà ní Mọdákẹ́kẹ́ inú mi dùn pé gbogbo ẹ̀ ló ń jọra gbogbo ẹ̀ ó ń kò ó ń jọ Ọlọ́run Olódùmarè a máa jẹ́ kó kò fún yín a máa jẹ́ kó jọ fún ọ. Ẹlẹ́gbọ̀gbọ̀ fẹ́. Orin ta máa ń kọ́ fẹ́ mo fẹ́ ká kọ́. Ṣé máa bá mi pa bẹ́ẹ̀ ṣùgbọ́n? Ìyá Màdé bẹ́ẹ̀ o. Onílé onílé ìyá àmọ̀tá.
ibi tí gbogbo wa ti jáde erílẹ̀fẹ̀ á gbé gbogbo wa o erílẹ̀fẹ̀ á gbé gbogbo wa o mo dúpẹ́ gbogbo ẹ̀ ti fìfẹ́ hàn nǹkan tí gómìnà ṣe fún wa wọ́n lè ní pé àwọn ò ní ṣe gbọ́gbọ́ síbẹ̀ o káwọn lọ sóṣogbo ibẹ̀ ní olú ìlú fún ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n lè lé àwọn lọ sẹ́dẹ̀ tàbí káwọn lọ sí Ìlá ṣùgbọ́n wọ́n mú wá sùsùsù wọ́n ṣe mẹ́rìírí gómìnà ẹ ṣe torí pé ọ̀nà yẹn ó ti ń jẹ wáyà tipẹ́tipẹ́ nínú gbogbo fẹ̀ ló dùn sí yín ṣẹ́nu yín dùn àbí òdùn ṣẹ́nu yín dùn àbí òdùn àwọn ojúṣe jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ló gbé yàn ga Ọlọ́run ló gbé yín ga tí mo máa sọ fún yín torí pé inú yín ìmọ́lẹ̀ máa tọ̀ ìmọ́lẹ̀. sọnù sínú òkùnkùn ayé o. Gómìnà nǹkan méjì náà ni gbogbo fẹ́ wọ́n ní pé ká dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣe gan ni. Ẹ kò tọ́jú wa. Ẹ ṣe torí àkókò àṣẹ ń lọ. Ṣe gómìnà àdúpẹ́ lótìtú àti lódodo ẹ ti sọ pé ẹ̀gbàgbé wa nífẹ̀ẹ́ ẹ̀rẹ̀ ti fi hàn wá báyìí ní kedere gbogbo fẹ̀ ló ti rí i. Ṣé ni wọ́n dùn àbínú wa ò dùn? Ilé ẹ̀kọ́ yín dáadáa o. Ṣé ni wọ́n dùn àbí ò dùn? Àtẹ̀tínú ẹ̀ dùn, àtẹ̀tínú ẹ̀ dùn, àti ẹ̀ àti ìrù àti ìrù ìkejì ó ní àdúrà láti orí ìtẹ́ wípé iwájú olùpá ìbìtì máa ń gbé sí Olódùmarè ó ní akọ́dé ayé àṣẹdá ọ̀run ìbá ẹ o torí gbólóhùn náà nínú tún fẹ̀ ọ̀rọ̀ náà dá ìfẹ́ sílẹ̀ torí pé aṣúgbẹ́ ló bílẹ̀